parọ́ ni ẹni tó fi ọkọ mi ṣògùn owó rẹ̀. wọ́n fẹ́ lò láti bà mí lórúkọ jẹ́ ni arákùnrin ẹ jọ̀ọ́ jẹ́ kí n rí yín. mi ò pè yín mà àwọn ni mo fẹ́ rí. ẹ jẹ́ ká ṣiṣẹ́ àbíṣẹ́ ẹ àwọn ọmọ wáyé máa ń interview wọn láti kọ́kọ́ lè jábọ̀ sí máa lọ́wọ́ sọ ẹ ní sùúrù ẹ fọkànbalẹ̀ àmọ́ yanjú ẹ ti gbọ́. èmi ni mo pè ṣé ní gbogbo nǹkan tí arábìnrin yìí sọ ìbánilórúkọ jẹ́ ni o ṣùgbọ́n àwọn olóṣèlú ẹgbẹ́ mi náà máa lò láti bà mí lórúkọ jẹ́ wọn ò dẹ̀ lè bàjẹ́ ẹ̀yìn àti kejì yín ẹ bá mi fi ṣe owó epo ẹ fi ṣe owó òrìṣẹ́ mi ì mọ̀ rí o. orúkọ yóò ní bàjẹ́ àmọ́ àwòrán àmì ò ẹ ṣe gbọ́dọ̀. madam ẹ jẹ́ ká máa lọ mo ti ṣètò pẹ̀lú torí kò sí evidence láti prove pé àwọn ọlọ́pàá ọkọ yìí. kò sí evidence. pa ìdílé kan wà lóhùn sẹ́nitọ̀. Anyway, guys, the deed has been done. It's all right. Sẹ́nítọ̀ ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú akitiyan ìlú ó fẹ́ má sí ọjọ́ kan tó jẹ́ wípé àwọn ìwé ìròyìn òye kọ nípa yín pé ṣe lẹ́kàn introduce bill sí wọn ní Abuja sá. inú mi dùn oníwèé ìròyìn ó dùn mọ́ mi nínú pé ìwọ fúnra alára ẹ ló ní òun gbọ́ akitiyan mi nílé ìgbìmọ̀ asòfin àgbà tí mo wà àbí ara aṣẹ́ tá a lọ síbẹ̀ lọ ṣe nìyẹn aráàlú la lọ sojú fún bẹ̀ nígbà tá a débẹ̀ a bá àwọn òfin kan ń bẹ̀ tó jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ wa tó kúrò ń bẹ̀ ni wọ́n ṣe síbẹ̀ tí àwa yẹ̀wò tá a rí i pé ó ń fẹ́ ìyọkúrò àtàfikún ìdí nìyẹn tẹ́ fi ń gbọ́ akitiyan wa gbogbo ìgbà tí a máa ń sọ̀rọ̀ takuntakun torí pé àwọn ò dàbí àwọn ẹlẹgbẹ́ wa kan tó jẹ́ pé odidi ọdún 4 ni wọ́n fi wà nílé ìgbìmọ̀ asòfin àgbà tí wọn ò rí bíìlì kan introduce. Sẹ́nítọ̀ àwọn èèyàn ń fẹ́ràn yín gidigidi gan ni o. Thank you. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló dàbí ẹni pé àwọn aráàlú ń complain nípa wọn. tó jẹ́ pé akitiyan wọn ò tó. bẹ́ẹ̀ ni sà. kò kí n ṣẹjọ́ wọn o tá a bá jọ wò dáadáa èmi ń fi àkókò yìí sọ fún ẹ ní àdúgbò ibi tí wọ́n ti dìbò fún wọn wá sojú nílé ìgbìmọ̀ asòfin àgbà yẹn àwọn ọlọ́pọlọ pípé ó kún bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n fẹ́ dìbò àwọn aráàlú owó ni wọ́n ń béèrè wọ́n á ní kó mówó wá ká lè dìbò fún ẹ mówó wá ká lè dìbò fún ẹ ó sì gbowó fún wọn wọ́n gbé dépò yẹn kò mọ tó ń lọ sí mbẹ kì í ṣẹjọ́ wọn. irú àwa tí wọ́n ń wò tí ẹ̀yìn ilé ni ọpọlọ tiwa ni wọ́n dìbò fún kí sówó wa rárá àwọn tí wọ́n sì jẹ́ pé torí owó wọn ni wọ́n ṣe dìbò fún wọn wọ́n sà fún wọn right nígbà tí wọ́n débẹ̀. Hello, Mr. John. Oh, I'm fine, thank you. And how are you? Very good. I'm with your boys now. Yes, I have just signed the check. Yes. Over 100 million naira. And they will convert the money and bring it to you in dollars. Yeah. I should be in London in a couple of weeks. Oh, yes. Oh, thank you very much. Hold on for your boy. All right, sir. I'll talk to you later. Thank you, sir. Hey, boys. Tọ́lọ́ máa fi lè fún wa ṣe. Tá a bá get contract tèmi náà bẹ̀rẹ̀ sí ń gbé epo láti Texas. Mi ṣe chairman mọ́. Governorship mo lọ pé governorship tí bá dẹ̀ ti di governor èyí náà ti di commissioner díẹ̀ commissioner. Àjọ máa wá jà fún mẹ̀kúnnù a máa jà fún mẹ̀kúnnù. Àwọn àjàsákò ara wa a máa jà fún mẹ̀kúnnù a máa jà sákò ara wa. Thank you very much.
inú wa náà dùn pé a gbé proposal tó dá wa báyìí ẹ̀dẹ̀ believe in us yàtọ̀ bóyìnbó wa sọ̀rọ̀ lẹ́yìn agbára Ọlọ́run ní disappointing sir it's a promise. èmi kò jẹ́rìí. Hello. Jọ̀bí bọ́lọ̀ wà má bọ̀ sí ṣáàmà ló sọ̀rọ̀ má bọ̀. ok mo ti bọ̀ sá ok sá. má bọ̀ mo lóbi. àrífẹsẹ̀ sí ìmọ̀ ìsìnrìn kan tó jìnnà o. Not a problem. There. Oh, Mr. Joby, you're one of the most foolish man I've ever come across. Ṣebí chairman ẹ̀ tí wọ́n máa ń kọ́lé ni. Èmi bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá, but you wouldn't listen. Kò dẹ̀ ti máa ń pè èdè kan. Ó dẹ̀ disappoint rẹ̀. Ó ti bá débi kó lọ máa yọ owó láàrin. Máa wọ bàbá yìí o, mo ní kó lọ gba 310,000 wá ní bank, kó yọ 10,000 kó gbọ́ gbogbo bùkátà tó ló ṣeun, kó dẹ̀ mú 300,000 kó bá ń fún ọmọ tí mo ní kó fún, ó dẹ̀ lọ yọ owó yẹn láàrin. Ìgbà tó máa calculate ìgbà tó owó yẹn almost 30,000 ló ti lọ. Chairman, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ má bínú, mo gbà pé mo yọ tòótọ́. Ọ̀rọ̀ ìyàwó mi tí mo sọ pé ó wà lọ́sípítù ló nǹkan tó fà á tí mo fi yọ nìyẹn. Chairman, ẹ yọnu sálárì mi, ẹ jọ̀ọ́ ẹ yọnu sálárì mi. Àwọn nǹkan tá à ń sọ náà nìyẹn bí chairman ṣe ń tọ́jú wa tó torí ẹ̀ mo yẹ máa ń sọ wípé ikú tó wọ́n máa pa chairman kó pa èmi tí mo dúró yìí àwítọ́ ìwọ lọ ń yọ owó lẹ́yìn fi mí lẹ̀ má mú mi dání ó lè àwítọ́ ń ṣe wọ́n á sọ wájà lẹ́nu wà á ríran wò. Oníkú tó bá yẹ kó pa chairman ẹ ó prefer kó pa ẹ. Good ikú ọ̀hún tí wàá wọlé tó ẹ wá báyìí. Anyway àwa ní ká wọlé as usual ká dẹ̀ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ chairman ẹ ká dẹ̀ bá ibi tó ti ń jíyàwó ẹ bù. Well, bastard, I don't give a fuck about you or your fucking chairman. Right now, look at that. 10 million naira, no abeg. Crisp 1,000 naira note. Kadara ini eke ma buy right now. Afẹ́fẹ́ palantir. Ẹfẹ́ kolongo. Boys, come on. Sama! Ìyàwó mi! Sama! Ìwọ! Ìyára àdúgbò! Sama lọ! Sama ti bú sí mi jẹ́tọ́! Ìyára àdúgbò! Sama! Pẹ̀lú àwọn iṣẹ́ tá a ti ṣe, owó tó wà nílẹ̀ tẹ́lẹ̀ àti sin gbogbo ẹ̀jẹ̀ ìlú. Owó tó wà nílẹ̀ pẹ̀lú the last iṣẹ́ tá a ṣe, at least I need to 20 million naira. Right. Ẹ̀sán wo lè yín àwọn kan tẹ́ bá nídìí ẹ̀yọ ṣé wàá àwọn charities tó yẹ ká ṣe ń sìn lọ map out kẹ́ ẹ fún àwọn owó yẹn ṣe yẹn sin àwọn ọmọ aláìníyà ẹ fẹ́ ṣe bọ́ọ̀wọ̀ ni ẹ fẹ́ bá àwọn community kan dá sí nǹkan ni ẹ fẹ́ help àwọn schools ni ṣé wọn pé owó kì í ṣe owó wa torí owó wọn ni à ń bá wọn gbà lọ́wọ́ àwọn tí wọ́n lò dáadáa fún wọn lẹ́sọ̀. The idea is welcome but èmi rò pé ó yẹ ká ní àwọn resource persons tó máa lọ máa bá wa ṣe àwọn iṣẹ́ yẹn because tábánikà lọ máa ṣe fúnra wa gbogbo ìgbà wọ́n lè máa question wa. Yeah, that's right. Èmi náà mo ronú idea yẹn torí táwọn náà máa ṣe gbogbo ìgbà wọ́n lè suspect wa truly. Mo ti bá ètò sọ̀rọ̀ society náà lè ti bá mi bá sọ̀rọ̀ wọ́n náà lè ti gather àwọn boys kan bíi Jeff Saheed nǹkan kan ṣàìtò so wọ́n á wálé wọ́n á wá ṣe. ẹ̀yin èèyàn mi ẹlẹ́fẹ́ kí n lọ fún gómìnà. Bẹ́ẹ̀ni sá. Èmi ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí ó ti dowó owó ni wọ́n ná sí ń sìn èrò ọkàn tèmi ó ní pé ọdún 4 tí mò ń bá wọn ṣe lọ ẹ̀ tí n bá ti bá wọn parí ẹ̀ màá yọ ọwọ́ yẹsẹ̀ ní òṣèlú orílẹ̀-èdè yìí mi ò ní bá wọn dá sí mọ́. Senator Ọlábọ̀dé sá ṣé ti rí ti ọ̀rọ̀ owó yẹn nǹkan kékeré ni àwa rẹ́dì àti support yín pẹ̀lú
90 million naira kẹ́ fi bẹ̀rẹ̀. 90 million naira. Yes sir. Pé kí n fi bẹ̀rẹ̀ campaign. Bẹ́ẹ̀ ni sà. Tí mi ò bá sì yín gbọ́